ṣẹ́gun ṣe ọkọ̀ pẹ́yẹmí náà ní mo kí yẹn káàbọ̀ sórí ètò mi lónìí. Ẹ káàbọ̀ sórí ètò kan tí mo pè ní ọ̀rọ̀ ṣítí tó ń dé sétí ìgbọ̀nyìn láti iléeṣẹ́ CAT Global Services. Tọ́ mo kí gbogbo akú dédé àsìkò yìí. Ṣẹ́gun Soetan ọkọ̀ pẹ́yẹmí máa pè mí náà ní. Máa pè mí làbúrò yín, èmi lẹ̀gbọ́n yín, èmi lolùkọ́ yín. Ọkọ̀ pẹ́yẹmí tẹ́ ti mọ̀ bí ẹni mo wó nìyí. Èmi ọmọ Adéyínká, ọmọ Ọ̀tátà, ọmọ àforópagbé pàyálùkò, ọ̀ṣẹ́ òrùbú ni mí. Òrùbú máa jà, ọmọ arówó kọ́lé, ọmọ arímọ̀ káàsẹ̀. Ẹsẹ̀ kéékèèké kọ́ là kọ́lẹ̀ dẹ bá mi ẹsẹ̀ gbangba. Là kọ́lẹ̀ dẹ Soetan, Ṣẹ́gun Soetan mo kí yẹn kú lé o. Mo kí yẹn káàbọ̀ sórí ètò yìí lónìí. Èyí tí mo wá lórí ọ̀rọ̀ ṣítí lónìí, kọ̀ọ̀kan o. Ṣẹ́gun Soetan èyí tí mo wá lórí ètò lónìí. Ohun tí mo wá lórí ètò lónìí. Ohun tí mo wá lórí ètò lónìí, kọ̀ọ̀kan. Ohun tí mo wá lórí ètò lónìí, Ṣẹ́gun Soetan mo ní òun náà ni nípa àjàkálẹ̀ àrùn tó ń jà káàkiri gbogbo àgbáńlá ayé o. Ipá ènìyàn kò tó Ṣẹ́gun Soetan ló jẹ́ kí n máa wí pé ipá Ọlọ́run nìkan tó ló kù tá a nílò. Àjàkálẹ̀ àrùn coronavirus gbalúgboko ó dológòmùgò sí gbogbo aráàlú lọ́rùn. Bó ti ń pakọ ló ń pabo. Tọ́ èyí ni mo mú wá lórí ètò lónìí pé ká ẹ jẹ́ ká bá wọn kẹ́dùn àwọn tí coronavirus tó ti ṣekú pẹ́ bí àtàrà wọn. Bákan náà kẹ́ jẹ́ ká rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run akọ́dá ayé o. Kóníkálùkù kó dìde ká rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run ká bẹ̀ẹ́ bàbá ti mọ̀ ọ́ pé. Káwọn mùsùlùmí kí wọ́n fa tẹ́sùbà wọn, kí wọ́n gbé àgé omi, kí wọ́n yan náfìlà. Kí wọ́n pèsè ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Araman Arahim. Káwọn ọmọlẹ́yìn Jésù náà kí wọ́n dìde kí wọ́n pè lórúkọ tó ń jẹ́ o. Kí wọ́n pè bí wọ́n ti mọ̀ ọ́ pé. Gbogbo àwọn ẹlẹ́sìn àbáláyé. Kí àwọn náà kí wọ́n rawọ́ pé Ọlọ́run ọba. Sí Ọlọ́run mímọ́ tó ń bẹ lókè. Kó wá bá wa túnlé ayé ṣe o. Ayé ń dorí kodò. Òjò ayé ṣú ó rọ̀ lọ́sàn-án gangan láì ṣú o. Òjò ayé kù gùdùgùdù. Ó ń dàgbà omi dànù. Bó ti ń fọ́ apẹ ló ń fọ́ kéègbé o. Coronavirus wá sọ̀rọ̀ ẹ̀dọ́ lómùgòmù tó ń para alé tó ń para oko. A ti gbìyànjú, mo ní ipá ènìyàn kò tó ipá Ọlọ́run nìkan tó ló lè bá wa ká. Ṣẹ́gun Soetan ọkọ̀ pẹ́yẹmí ló jẹ́ kí n máa wí pé níbi tá a bá dé yìí ẹ jẹ́ á dìde ká ké pe Ọlọ́run akọ́dá ayé aṣẹ̀dá kó bá wa dá sí ọ̀rọ̀ ilé ayé o. Ẹgbẹẹgbẹ̀rún ló ti kú ní gbogbo àgbáńlá ayé látọwọ́ coronavirus. Ẹ jẹ́ ká pè é lórúkọ tó ń jẹ́. Ẹ jẹ́ ká ké pe Ọlọ́run akọ́dá ayé àṣẹ̀dá. N ò rò pé àwọn àgbààgbà pàápàá wọ́n fẹ́ ríru eléyìí rí. Torí wọ́n ní tọmọdé bá débi ẹ̀rù àbá, ọmọdé nìkan kọ́ o. Tágbàlagbà bá débi ẹ̀rù ó jẹ́ kẹ́rù kó bá àwọn náà. Nítorí ohun téèyàn ò rírí a máa jẹun hà a máa jọni lójú o. A ò ríru coronavirus yìí rí. Ló jẹ́ kí n máa wí pé ẹ jẹ́ á ké pe Ọlọ́run ọba nítorí pé òun nìkan ṣo ni. Olówó ni, ọlọ́rọ̀ ni, aláyé ni, oníkẹ́ni, onígẹ̀ni, oníyì ni, olùmọ̀ ni, olóyè ni, olùṣẹ́gun ni, olùràpadà, olùdáǹdè, olùwòsàn, olùfúnniláyọ̀, olùfúnnilọ́rọ̀. Olùdáǹdè olùwòsàn ni kábíyèsí ọba akọ́dá ayé ọba ṣẹ̀dá. Ògo
ẹ jẹ́ ká pè é gbogbo èèyàn pátápátá ní àgbáńlá ayé, ẹ jẹ́ ká ké pe Ọlọ́run ọba kọmọlẹ́yìn Jésù Kristi kí wọ́n ké pe Jésù o. Àràbàtà ríbitì òkè tó jòkè lọ, kò sẹ́ni tó lè fún wa láyọ̀ mọ́ nílé ayé yìí. Kọ́lówó ká kúnlẹ̀ ká pé, kọ́lọ́rọ̀ ká kúnlẹ̀ ká pé o. Torí coronavirus ò dára lé mọ̀, kò dára oko mọ̀, kò mọ olówó kò mọ tálíkà o. Kò mèèyàn funfun, kò mèèyàn dúdú, kò mèèyàn pupa, kò mèléyàn kànáńkì ní àtàláwọ̀ ewé o. Bó ti ń para lé ló ń para oko. Tọ́ wọ́n ní ikú tó bá ń pojúgbẹ̀ ẹni òwe ló máa ń pa fún ni. Ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. Àwọn èèyàn wọn máa ní tá a bá ń ṣe yá àláwò ká máa ṣe yá àyásẹ̀. Ẹ má bínú ẹ̀yin mùsùlùmí òdodo. Ló túmọ̀ sí wípé tá a bá ń gbéra lé ìmọ̀ wa ẹjẹ́ á máa gbéra lé Ọlọ́run ọba. Torí Ọlọ́run ọba nìkan ṣo náà ló lè gbà wá. Ẹ jẹ́ á máa ké pe Ọlọ́run ọba nírú àkókò tá a wà yìí, gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo àtẹ̀yin onígbàgbọ́ pátápátá. Kò sẹ́lòmíì tó lè gbà wá mọ́. Bá a ti rò pé a nímọ̀ tó, tí gbogbo àwọn onímọ̀ tí wọ́n rò bí àwọn ní ìmọ̀ jù. Kò ṣe o. Ó ṣe o. Ṣẹ́gun Soetan mo ní ẹjẹ́ képe Ọlọ́run ọba akọ́dá ayé, ọba ìṣẹ̀dá kó gbà wá nínú àjàkálẹ̀ àrùn yìí. Jáàdì burúkú leléyìí, Ọlọ́run ọba nìkan tí ó lè yọ wá nínú ẹ̀. Kò sóhun tá a mọ̀ ọ́ ṣe. Ẹ jẹ́ ká képe Ọlọ́run kó fún àwọn onímọ̀ wa ní ìmọ̀ tí wọ́n máa fi dojúkọ àrùn yìí. Ẹ jẹ́ ká képe Ọlọ́run kó fún àwọn onímọ̀ sáyẹ̀nsì wa ní òye láti wá oògùn tó máa dojúkọ àrùn yìí. Ṣé ẹ mọ̀ pé àrùn tí ò bá gbóògùn kí la ti fẹ́ ṣe o? Wọ́n ní owó tó bá níye àbùkù kàn, ìyẹn owó tó bá ní iye. Àìsàn tí ò gbóògùn ń kọ́ kí la fẹ́ sọ sí o? Mo nímọ̀ kò kàn. Àwọ̀ mi yàtọ̀ kò kàn. Ọ̀tọ̀ níbi tí mò ń gbé kò kàn. Lónìí àwọn èèyàn tí wọ́n ní ìmọ̀ tí wọ́n jẹ́ ògbóǹtagì onímọ̀ ti bá àrùn coronavirus lọ. Ṣẹ́gun Soetan ló jẹ́ kí n máa wí pé ẹ jẹ́ ká ké pe Ọlọ́run akọ́bá ayé, ọba ṣẹ̀dá o. Torí pé ònìkan ṣo náà ló lè fún wa ní òye o. Kò sẹ́lòmíì lẹ́yìn Ọlọ́run ọba wa. Olúwa dùn gan. Ṣọlá Allyson, coronavirus ló ń sọ pé a lè dìde mọ́ ọ. Èyí tí mo fi wọlé lẹ́ẹ̀kan èmi àti Praise Jaga ni. Ṣọlá Allyson lélẹ́yìí tó ń béèrè pé talẹ̀ náà tó sọ pé ayé wa ò lè dá mọ́ ọ. Coronavirus ló dolómùgòmùgò sí gbogbo ayé lọ́rùn o, tó ní ayé ò ní dá o. Ọrọ̀ ajé ilé ayé ti bàjẹ́ o. Gbogbo ọrọ̀ ajé ti polúkúrú muṣú o. Ọrọ̀ tí gbogbo àwọn èèyàn tí wọ́n ṣiṣẹ́ fún tí wọ́n ti kójọ ti lọ o. Dúkìá dùngbẹ́ ti ṣòfò. Ẹ̀mí pàtàkì ti bá a lọ. Ìgìdàlókò para lé o. Àjájìn lọ́nà ó pèrò ọ̀nà. Kí la wá fẹ́ wá ṣe báyìí bí kò ṣe ká képe Ọlọ́run ọba akọ́dá ayé o. Ọlọ́run ọba tó nílẹ̀ tó ní òkè. Akọ́dá ayé tó mọ gbogbo tó sì lè ṣe é. Ta ló sọ pé kò lè dáa mọ̀ pé yóò dáa? Ọlọ́run Elédùmarè, coronavirus ló sọ pé ilé ayé ò ní lárí mọ́. COVID-19 ni ẹ gbà wá o. Akọ́dá ayé àṣẹ̀dá ẹni tí a bí tí a kò dá tí ń ṣe ọmọ kan náà pẹ̀lú bàbá.
Ọlọ́run Olódùmarè, àwa kò dágbà láti wá sí abẹ́ tábìlì rẹ tàbí láti ṣe ìrun àkàrà jẹ, ṣùgbọ́n nítorí pé ìmọ̀ ẹni tí máa ń ṣe àti ṣàánú fún nígbà gbogbo, ṣàánú fún wa ní àkókò yìí Olúwa wa. Coronavirus sọ̀rọ̀ ẹ̀dọ́ lómùgòmùgòmù mọ́ wa lọ́rùn, kábíyèsí ọba ṣẹ̀dá. Lónìí 3,000 ènìyàn ló ti kú látàrí àìsàn coronavirus yìí. Ẹ wò ó, tẹ́ ẹ bá wà nílé, tẹ́ ẹ bá gbọ́ ìròyìn tàbí tẹ́ ẹ bá mọ ohun tó ń ṣẹlẹ̀, ó lè dàbí ẹni wípé àbí wọ́n káràmásìkí mọ́jú. Ṣẹ́gun Soetan ọkọ̀ Pẹ́yẹmí, ṣe gbọ́n tí mo wí. 3,000 ènìyàn láìṣedìyẹ láìṣekú ló ti kú ọ l'Amẹ́ríkà nìkan ṣoṣo lónìí látìgbà tó ti bẹ̀rẹ̀. Iye tí wọ́n kà ó ti kú lónìí jẹ́ 3,000 ènìyàn, kò tí ì dáwọ́ dúró ń lọ ní ọ. Àìsàn yìí ti pọmọdé, ó ti pàgbàlagbà. Ó ti pa àwọn sójà tí wọ́n jagunjagun lójú ogun tí wọ́n gbé ìbọn o. Kí la fẹ́ ṣe sáìsàn tí ìbọn ò lè pa o? Kí la fẹ́ ṣe síbọn àìsàn tí àgbá ò lè dojú ẹ̀? Àìmọye àgbá tá a ní lórí Amẹ́ríkà tá a lè fi bá àìsàn yìí jà, ṣùgbọ́n àgbá ò lè ràn o. Ló jẹ́ kí n máa wí pé ẹja tẹ́wọ́ àdúrà sọ́lọ́run ọba. Gbogbo mùsùlùmí ayé pátápátá àtẹ̀yin ọmọlẹ́yìn Jésù, ẹja képe Ọlọ́run akọ́dá ayé ọba ṣẹ̀dá o. Ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, ẹ̀yin ẹlẹ́sìn ìṣẹ̀ṣe, ẹja képe Ọlọ́run ọba o. Ẹ képe lọ́nà tẹ́ ẹ bá mọ̀, lóhùn tẹ́ ẹ bá lè fi sọ̀rọ̀. Ọlọ́run ọba nìkan ṣo ló lè ṣọ́ wa o. Òun nìkan ṣo náà la gbójúlé, kábíyèsí Ọlọ́run ọba ṣẹ̀dá. Dèkìn Wálé Ọ̀nàbùlé ṣe ń gbóhùn ẹnu mi. Ẹ jẹ́ ká dìde nítorí pé Ọlọ́run ọba nìkan ṣo ló lè ṣàánú wa o. Dèkìn Peter Olúbí ní Madison, ẹ má gbàgbé. Ọlọ́run ọba nìkan ṣo ni àwa ò sọ̀rọ̀ ìtínú o. Olúwa dùn gan, kábíyèsí ọba dániwáyé nìkan ṣo làwa ń ké pè kó gbà wá. Nítorí pé òun nìkan ṣo larúgbó ọjọ́ tó lè gbà ní ọ. Tọ́ Ṣẹ́gun Soetan. Orúkọ rẹ̀ ga ló jẹ́ kí n máa ké gbogbo wa pé ẹ jẹ́ á ké pọ̀ lọ́wọ́n ọba akọ́dá ayé ọba ṣẹ̀dá o. Indo Central àìkú tá a ṣe fún fíìmù àìkú leléyìí. Ọlọ́run ọba nìkan ṣo lọ́ba tí ò lè kú. Awólẹ̀ lábẹ́ òjìji rẹ̀ nítorí pé òun nìkan ṣo ni coronavirus ò lè mú ọ. Ẹ wo gbogbo ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin ọ̀fúnrọ́fìlà, ẹgbẹ́ àgé àlùwàlá, kẹ́ ẹ mú tẹ̀síbíù. Ẹ jẹ́ á ké kìrìsíù méje o sọ́lọ́run ọba akọ́dá ayé ọba ṣẹ̀dá o. Gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn Jésù pátápátá, ẹ jẹ́ ká gbààwẹ̀. Dèkìn Peter Olúbí, mo ní kẹ́ ẹ jẹ́ ká kún fún àdúrà. Bákan náà ni mò ń sọ Dèkìn Ọ̀para Kenneth, ẹ jẹ́ á gbàdúrà. Yínká ọmọ aráwo máa yẹ Négídé, ẹ jẹ́ á gbàdúrà o. Pásítọ̀ Gárúbà, ẹ jẹ́ á tún àdúrà mú lélẹ́lẹ́. Ṣẹ́gun Soetan, mò ń ké pé kó jẹ́ ká gbàdúrà. Stephen ọmọ Afọlábí, ọkọ Abídèmí alára pé aya Afọlábí, ẹ jẹ́ á gbàdúrà o. Ayọ̀délé Santos àtàbúrò mi dáadáa Búkì, ẹ gbé ohùn sókè lóhùn gooro, kẹ́ ẹ jẹ́ ká ké pe Ọlọ́run ọba torí pé òun nìkan tó lè gbà ní ọ. Àìsàn tá a fojú rí, wọ́n ní tá a bá jáde kò síbi tí ò lè sí, àfọwọ́fọwọ́ ọwọ́ fẹ́ bó o. Wọ́n ní àfarópalẹ́ o. Wọ́n ní àfìtọ̀gbajà jẹ́sẹ̀jẹ́sẹ̀ tún jẹ́ èèyàn. Ǹjẹ́ ṣé Ọlọ́run nìkan ṣo kọ́ ló lè bá wa yọ nínú ẹ̀ báyìí? Ló jẹ́ kí n máa wí pé ẹ jẹ́ ká gbàdúrà sí ọba akọ́dá ayé ọba ṣẹ̀dá kó fún àwọn onímọ̀ wa ní ọ̀nà àbáyọ lórí èyí. Kò sẹ́ni tí Ọlọ́run ọba Elédùmarè kò lè dáàbò bò, kò sóhun tápá rẹ̀ ò ká. Òun ló dá ohun gbogbo ló sì mọ ohun gbogbo. Coronavirus kéré sí ohun tápá Ọlọ́run ọba ò ká.
Ṣẹ́gun Soetan nǹkan Pẹ́yẹmí àní Ọlọ́run ọba nìkan ṣe ló lè bá wa ṣe o. Ọba lọ́la Adéníyì Adégbìtẹ́ ọkọ Láyínká ọmọ Ọlágbẹ̀gì ẹjá gbàdúrà kọ́lọ́run ọba kó bá wa mú kúrò láàrin wa. Yínká kámíìsì ọ̀rẹ́ mi ẹ̀yin onímọ̀ ọmọ Ṣókọ̀yà ni mò ń bá wí ní St. Louis lọ́hùn-ún. Ọkọ̀ Dámilọ́lá ọmọ Sìgbékù ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ Ọlọ́run ọba kó bá wa wá àrùn yìí kó bá wa wàgbó dẹ́kun fún ọ. Aya Ògúnró ní Phoenix ọkọ rẹ̀ ń kọ́ àníkẹ́ ẹ jẹ́ ká wà àgbó dẹ́kun fún òun nípa àdúrà gbígbà kí Ọlọ́run kó fún àwọn onímọ̀ wa ní ọ̀nà àbáyọ. Lónìí mo ní èèyàn 3,000 ló ti kú lórílẹ̀-èdè Amẹ́ríkà, ọ̀pọ̀ ló ti kú ní Asia, ọ̀pọ̀ ló ti kú ní Europe o. Ẹ má gbàgbé pé wọ́n ti kú ní Nàìjíríà, bẹ́ẹ̀ làrùn yìí wà ní Nàìjíríà. Ǹjẹ́ àrùn yìí gbọ́dọ̀ bẹ́ sílẹ̀ ní déyàbó gbọ́dọ̀ dé ògéléjé máa kú bọ́ṣẹ́ rọ̀? Ṣé ó gbọ́dọ̀ dúró ní ìpínlẹ̀ Ògùn tá ń fẹ́ dúró? Má wo bá a ti rí, má wo bá a ti wà Ọlọ́run ọba. Ṣàánú fún wa ló jẹ́ kí n ní kẹ́ jẹ́ ká gbóhùn àdúrà sókè. Bá mi dáadáa, bàbá Amos bá mi dúró lókè hò. Ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ Ọlọ́run ọba kọ́dá ayé o. Ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ bá ṣẹ̀dá. Mo mọ̀ pé ẹ̀dá wà àdúrà dúró. Ohun tí mò ń sọ náà ni pé ẹ já túbọ̀ ké pé torí òun nìkan ṣo ló yẹ. Ṣẹ́gun Soetan ohun tí mò ń sọ náà ni pé Ọlọ́run ọba kọ́dá ayé ọba ṣẹ̀dá nìkan ṣo ló yẹ. Ẹ jẹ́ akéèpé ẹ̀yin tèmi níbi gbogbo tẹ́ ẹ bá wà bá mi Amos bá mi dúró ní ẹ jẹ́ akéèpé ẹ bá ń kéèké ìyá mi Victoria Adénìkẹ́ bá mi dúró ìyá mi dáadáa. Ẹ jẹ́ gbàdúrà. Àìsàn yìí ń para ló ń para oko kò sẹ́lòmíì lẹ́yìn ẹ̀ tá a gbójúlé Ọlọ́run ọba nìkan ṣo ló lè gbà wá. Ọ̀dọ̀ rẹ̀ lohun gbogbo ti wá o. Òun nìkan ṣo ló yẹ. Òun la láàánú. Ṣẹ́gun Soetan ọkọ Pẹ́yẹmí ohun tí mò ń sọ náà ni pé nírú àkókò tá a wà yìí Ọlọ́run ọba nìkan ṣo ló lè tọ́ wa sọ́nà. Gbogbo ẹ̀yin tèmi pátápátá ní ìpínlẹ̀ New York àbá yín kẹ́dùn o. Ní Amẹ́ríkà lónìí ìpínlẹ̀ New York làrùn yìí ti gbogbo jù ló ti ń ṣọṣẹ́ jù o. Gómìnà Kúmọ̀ ní ìpínlẹ̀ New York mo kí yín ẹ kú iṣẹ́ o. Mo sì bá yín kẹ́dùn àwọn èèyàn yín tí wọ́n kú. Ọlọ́run á bu òróró ìtura sí ojú ọgbẹ́ yín. Ẹ̀yin tèmi tí ẹ̀ ń gbé ní Maryland, ẹ̀yin tèmi ní New York, Ọlọ́run ọba kó wà pẹ̀lú yín o. Ọ̀jọ̀gbọ́n Oyèrónkẹ́ Oyèwùnmí kọ́lọ́run kó máa bá mi ṣọ́ yín o. Ibikíbi tẹ́ ẹ bá tẹsẹ̀ bọ̀ àrùn coronavirus ò ní bàlẹ̀ yín. Bákan náà ọ̀jọ̀gbọ́n Sherry Sterling kọ́lọ́run kó máa bá mi ṣọ́ gbogbo yín ní New York. Bí ìyá ọmọ bá mi délé coronavirus ò ní mú yín o. Toro fínni lẹ́dìyẹ tó pé mọ̀ bọ̀. Ìkọ́ kìí kọ́ bálá ìkọ́ kìí péjò. Ìkọ́ kankan ò ní kọ́ gbogbo yín. Igbe oró ní ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ́ gbogbo wa. Ṣẹ́gun Soetan ni mo ṣe ní ẹja tẹ́wọ́ àdúrà sókè. NASCO ẹja gbàdúrà o. Ẹ bá mi ké sí ìyá ayọ̀ ká gbàdúrà. Ọ̀jọ̀gbọ́n Akin Ògúndèjì ẹja gbàdúrà. Ọ̀jọ̀gbọ́n Yétúndé Schleicher ẹja gbọ́wọ́ àdúrà sókè. Gbogbo ẹ̀yin onímọ̀ pátápátá ẹja gbàdúrà. Ọ̀gá mi Adélékè Adéẹ̀kọ́ ní Ohio ẹja gbàdúrà o. Ó ń pa lọ́tún ó ń pa lósì kò ní pẹ́ nìkan kan nínú gbogbo wa kò lóò ní dẹ́ẹ̀dẹ́ wa. Torí àwa ní ọba tó mọ gbogbo tó sì lè ṣe.
Kazeem Kẹ́hìndé Sànúùtì ọ̀rẹ́ mi dáadáa bá mi paṣafíìnì aya rẹ̀ kẹjá gbàdúrà ẹja yọ nọ́fìlà kìrìsíù mélòó la fẹ́ ké sọ́lọ́run ọba tá a bá fẹ́ yan nọ́fìlà ẹ má gbàgbé ẹ bá mi ké sí ẹ̀gbọ́n mi dáadáa níran Sàlámì àti aya wọn Mojí Sàlámì kẹjẹ kájọ ké pọ̀ lọ́wọ́n ọba yìí kájọ ké pọ̀ ọba kọ́dà ayé ọba ṣẹ̀dá àǹtí mi dáadáa Esther Ọ̀nàbúlé ẹja ké pọ̀ lọ́wọ́n ọba kọ́dà ayé o àrùn yìí wà ní Nàìjíríà ó wà ní gbogbo Áfíríkà ó wà l'Amẹ́ríkà lónìí òfin oríṣiríṣi ni wọ́n ń ṣe o èèyàn 6 méje ò gbọ́dọ̀ rìn pọ̀ mọ́ nǹkan délé ayé sẹ́ẹ̀ àní ẹjẹ́ fojú inú wò Ọlọ́run ló lè ṣàánú wa àrùn yóò gbọ́dọ̀ búrẹ́kẹ́ lóde Nàìjíríà l'Ékòó n'Íbàdàn l'Àbújá níbi tá a ti léèyàn sí Tolú ọmọ Ìjẹ́wọlé aya Fọlábí ní Canada lọ́hùn-ún ẹjẹ́ akẹ́kọ̀ọ́ba àbẹ̀rẹ̀ ọba àárín àfọ garantọ̀ Àfọlábí ni mò ń ké sí ní Canada Dayọ̀ ọmọ Àfọlábí ẹ̀já akẹ́kọ̀ọ́ lọ́hùn ọba o torí pé òun nìkan ṣo ní bàbá tó tó bàbá kò sẹ́lòmíì tó tó bàbá fún wa àbí kò ṣe Ọlọ́run ọba àbẹ̀rẹ̀ ògo fún orúkọ rẹ̀ Pásítọ̀ Ṣọlá Jordan Adéoyè ní New York Ọlọ́run á fìṣọ́ ẹ̀ṣọ́ yín ọ́ ẹ̀yin yóò máa gbé abẹ́ ìkọ̀kọ̀ ọ̀gá ògo títí láéláé coronavirus ò ní dọ̀dẹ̀ yín ọ́ Moses Mábayọ̀ jẹ́ bàbá àgbà tẹ̀yìn ti Carpenter Street ní New York lágbọ́rọ̀ Ọlọ́run a ò ní kan pósí ní kíákíá báyìí èèyàn tó máa dàgbà á dògbó lágbọ́rọ̀ Ọlọ́run coronavirus ò ní pa yín kò ní kan lé yín kò ní dẹ̀ẹ̀dẹ̀ yín lágbọ́rọ̀ Ọlọ́run àdúrà wa náà ni pé k'Ọlọ́run bá wa dáwọ́ ẹ̀ dúró ní New York àti ní gbogbo ìpínlẹ̀ pátápátá ní Amẹ́ríkà àti ní Nàìjíríà àti ní gbogbo àgbáńlá ayé o ẹ̀yin dókítà wa tẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀yin nọ́ọ̀sì k'Ọlọ́run kó máa fìṣọ́ ẹ̀ṣọ́ yín ẹ ò ní lùgbàdì àrùn níbi iṣẹ́ yín nítorí pé kò sẹ́lòmíì tá lè fi yín ṣọ́ bí kò ṣọ́ Ọlọ́run ọba. Ṣẹ́gun Soetan kò sọ́lọ́gbọ́n tá a nílé ayé yìí ló jẹ́ kí n máa wí pé ẹja gbàdúrà Esther Ajétúmọ̀bí aya Dikin Ayọ̀ Ajétúmọ̀bí ní Indiana Pennsylvania k'Ọlọ́run kó máa ṣọ́ yín ọ́ pásítọ̀ k'Ọlọ́run kó máa bá mi ṣọ́ gbogbo wa o pásítọ̀ Fájẹ́bẹ̀ k'Ọlọ́run kó máa bá mi ṣọ́ yín ọ́ Yọ̀mí Fájẹ́bẹ̀ ní Indiana àti ìyàwó wọn Òdòkà Fájẹ́bẹ̀ Joy Fájẹ́bẹ̀ k'Ọlọ́run kó ṣọ́ gbogbo wa pátápátá Emmanuel Afọláyan k'Ọlọ́run bá mi ṣọ́ ẹ o bákan náà ni mo fi Ọlọ́run sin gbogbo wa Ayọ̀dèjì mo fọlọ́run sìn án Bímbọ́lá ọmọ Ládèjì àti Timothy ọmọ Adékẹyè ní Pennsylvania State College k'Ọlọ́run máa bá mi ṣọ́ yín o Lord Henry k'Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo wa pátápátá o fún mi àti aya ẹ̀ mo kí wọn dénú mo kí wọn kára o àtọkọ ẹ̀ ni mo fẹ́ wí àwọn bàbá boys ní State College k'Ọlọ́run kó máa bá mi wà pẹ̀lú yín o gbogbo ẹ̀yin onígbàgbọ́ ayé pátápátá k'Ọlọ́run kó máa ṣọ́ yín kò nípẹ́ nìkan kan nínú gbogbo wa o ẹ̀já gbọ́wọ́ sókè káyọ̀ Ọlọ́run ọba kọ́dá ayé ẹ̀já kẹ́pẹ́ torí kò nìkan ṣo ló lè gbà wá kò sóhun tá a ní kò sẹ́ni tá a lè képè mọ́ o ìyá mi dáadáa Abigail Soetan Abi ẹ bá ń gbàdúrà sọ́lọ́run ọba kó mú coronavirus kúrò láàrin wa gbogbo ẹ̀yin abiyamọ pátápátá ẹ̀yin abiyamọ ayé ẹ káwọ́ àdúrà sókè o Ọlọ́run nìkan ṣo ní bàbá. Bàbá Lẹ́ṣí mo ní ẹjẹ́ gbàdúrà sọ́lọ́run ọba ẹ bá mi ké sí ìyá wa Lẹ́ṣí k'Ọlọ́run kó dáwọ́ coronavirus dúró Kazeem Senuga bàbá olóyè bá mi ké sí ìyá olóyè ní Madison lọ́hùn-ún kí gbogbo wa káwọ́ àdúrà sókè ká yin Ọlọ́run ọba lógo. Bá mi dáadáa
ẹ̀gbọ́n mi nù Akẹ́jù Fádélé bàbá àbèjì àti ìyá àbèjì kọ́lọ́n kó máa ṣọ́ gbogbo wa o ibikíbi tá a bá dé ẹ̀dẹ̀kẹ́dẹ̀ tá a bá wọ̀ coronavirus ò ní pẹ́ nìkan kan nínú gbogbo wa Mrs. Afọlábí ní Texas kọ́lọ́n kó máa wà pẹ̀lú yín o Akeem olówó gádà Ṣèyí ọmọ mi díje àtìyàwó ẹ̀ kọ́lọ́n kó máa wà pẹ̀lú yín o òkè omi díje kọ́lọ́n kó wà pẹ̀lú gbogbo wa àsìkò tá a wà yìí kọ́lọ́n ọba kó ṣàánú wa Yẹmí ọmọ Oyèdìran kọ́lọ́n kó wà pẹ̀lú ẹ o ní Indianapolis Mrs. Oduala ní Maryland kọ́lọ́n kó wà pẹ̀lú gbogbo wa o kọ́lọ́n kó máa wà pẹ̀lú gbogbo wa ìyá àṣà kọ́lọ́n kó dúró tì wá Fúnkẹ́ ọmọ Ògúnyà ní Florida kọ́lọ́n kó máa bá mi wà pẹ̀lú yín ọ̀jọ̀gbọ́n Akíntúndé Akínyẹmí kọ́lọ́n kó ṣọ́ yín o bákan náà ni mò ń gbàdúrà fún ọ̀rẹ́ mi dáadáa Gabriel Ayọ̀lá àtìyàwó ẹ̀ Grace Ayọ̀lá bàbá àti ìyá ire Ọlọ́run Elédùmarè kó wà pẹ̀lú gbogbo wa ẹja tẹ́wọ́ àdúrà sọ́lọ́run kó bá wa dáwọ́ coronavirus dúró ọ̀jọ̀gbọ́n Akínlóye Òjó ní Georgia ibikíbi tẹ́ ẹ bá rè kọ́lọ́run kó fi sọ̀rí ẹ̀ṣọ́ yín o. Ṣẹ́gun Soetan kò sí ohun tá a fi sàn jẹ́ àwọn tí kò ti pa o ló jẹ́ kí n máa sọ wípé ààbò Ọlọ́run ọba nìkan ṣo ló tó fún wa lásìkò tá a wà yìí Ọlọ́run ọba nìkan ló lè gbà wá lọ́wọ́ ewu Ṣẹ́gun Soetan ẹja káwọ́ ọpẹ́ sókè ẹja yan Ọlọ́run ọba akọ́dá ayé Akínyẹmí Ọlátóyè Aláwùyé Federation ọ̀rẹ́ mi dáadáa tó ṣọjọ́ bí ẹja kú fún àdúrà káwárí gbàlà lọ́wọ́ Ọlọ́run ọba akọ́dá ayé ọba ṣẹ̀dá torí kò sẹ́ni tí kò lè pa ẹ̀yin tèmi pátápátá ní University of Indiana àní kọ́lọ́n kó máa ṣọ́ gbogbo wa o kọ́lọ́n kó wà pẹ̀lú wa Mika Garba kọ́lọ́n kó máa bá mi ṣọ́ gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà Theophilus kọ́lọ́n kó máa bá mi ṣọ́ yín o Ṣọlá ọmọ Adẹ́nẹ́kàn kọ́lọ́n kó máa bá mi wà pẹ̀lú yín James Yeku kọ́lọ́n kó ṣọ́ gbogbo wa o Adédoyin Ògúnfèyími Adéọlá Àgòkè Ayáfọlájìmí kọ́lọ́n kó máa wà pẹ̀lú gbogbo wa ìdílé pátápátá tí ẹ̀ ń gbọ́ mi lónìí mo ní kọ́lọ́n kó ṣọ́ gbogbo wa. Ṣẹ́gun Soetan kọ́lọ́n kó fi sọ́rí ẹ̀ṣọ́ wa Ṣeun ọmọ Williams kọ́lọ́n máa bá mi ṣọ́ gbogbo yín sẹ́ẹ̀. Wọn ò ní gbàgbé àwọn tèmi ní Nàìjíríà kọ́lọ́n kó máa bá mi ṣọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n Adélékè dúró ọ̀jọ̀gbọ́n gbẹ́kẹ̀lé Olúwa kọ́lọ́n kó máa bá mi ṣọ́ ẹ̀yin Adéjùmọ̀ kọ́lọ́n kó máa bá mi wà pẹ̀lú ẹ̀ Sáìdì ọmọ Adérìntọ́ ọ̀jọ̀gbọ́n mi dáadáa ni lágbára Ọlọ́run ẹ ò ní bẹ́kún sùn ẹ ò ní bẹ́kún jí wọn ò ní gbòkú ní ránṣẹ́ sí gbogbo wa l'Amẹ́ríkà ń bí lágbára Ọlọ́run Babátúndé Babalọ́lá lágbára Ọlọ́run bó ti lè wọ́n kíkòrò yìí kó jà tó kò sẹ́lòmíì lẹ́yìn Ọlọ́run tí ò tọ́jú yín Ọlọ́run á tọ́jú yín ní London níbikíbi tí ẹ bá wà Esther Jibril kọ́lọ́run kó máa bá wa wà pẹ̀lú ẹni ọ́ Kamel McCain gbogbo ẹ̀yin onímọ̀ pátápátá kọ́lọ́run kó máa ṣọ́ yín ọ́ kọ́lọ́run kó máa bá mi ṣọ́ ìdílé wọn ìdílé ọ̀gá mi dáadáa Tẹ̀júmọ́lá Ọmọláníyàn ní Madison kọ́lọ́n kó ṣojú gbogbo wa o. tọ́ Ṣẹ́gun Soetan ọkọ̀ Pẹ́yẹmí yín náà ní lórí ètò wọn ò ní gbàgbé láti sọ wípé kọ́lọ́n kó máa bá mi ṣọ́ ọpẹ́ àtìyìn la mú wá o ọmọ tó kẹ́ ọmọ Soetan aya Oyènẹ́yẹ àǹtí mi dáadáa ni ìyá àfẹ́ ìyá ẹ̀rí Olúwa kọ́lọ́n kó máa bá mi ṣọ́ yín ẹ̀yin nọ́ọ̀sì tẹ́ ń kojú iṣẹ́ yìí lágbára Ọlọ́run Elédùmarè ẹ ò ní kó àrùn kòró wálé ibikíbi tẹ́ ẹ bá ti ṣiṣẹ́ ẹ ò ní kárùn wálé o tọ́ Ṣèyí ọmọ Soetan mo fọlọ́run ṣọ́ onírònú òkè ní Virginia kọ́lọ́run kó máa bá mi wà pẹ̀lú yín kọ́lọ́run kó máa bá mi ṣọ́ gbogbo ọmọ yín àtaya yín o bẹ́ẹ̀ tí ń ṣiṣẹ́ dókítà tẹ́ ń ṣiṣẹ́ nọ́ọ̀sì tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ ẹ ò ní kó àrùn wálé o ẹ̀mí yín ò ní lọ sásìkò kòró yìí gbogbo ẹ̀yin
oníṣẹ́ ìjọba, gbogbo ẹ̀yin nọ́ọ̀sì àti dókítà káàkiri gbogbo àgbáńlá ayé, kò sẹ́ni tá a lè fà yín lé lọ́wọ́, kò sẹ́lòmíràn bí kò ṣe Ọlọ́run ọba, kò sẹ́lòmíì lẹ́yìn Ọlọ́run ọba. Òun ló ṣètò ibi òkú ayé tó, ibi ọ̀sán wà tó kọjá ìyẹn. Tọ́ Ṣẹ́gun Soetan lórí ètò ni mo wà, mo sọ yìí mo fẹ́ máa relé o. Kọ́lọ́hun kó máa bá mi ṣọ́ aya mi dáadáa, Ọpẹ́yẹmí Soetan. Jamiu ọmọ ajé tí mo bí, kọ́lọ́hun máa bá mi ṣọ́ yín o. Kọ́lọ́hun bá mi ṣọ́ di méjì Soetan ní Canada àti gbogbo ẹ̀yin tèmi pátápátá. Ṣé wọn mo léyìí dé ní London, kọ́lọ́hun bá mi fi ṣọ́ ẹ̀ṣọ́ yín o. Ẹ̀yin tèmi káàkiri ní Ireland, ẹ̀yin tèmi ní Dublin, ẹ̀yin tèmi ní Japan, ẹ̀yin tèmi ní Nigeria, ẹ̀yin tèmi ní gbogbo African countries. Kevin Marwa, kọ́lọ́hun máa bá mi ṣọ́ yín o. David Sishe, kọ́lọ́hun kó wà pẹ̀lú yín. Sarah Wanjure, kọ́lọ́hun máa bá mi ṣọ́ gbogbo yín pátápátá. Coronavirus ò ní mẹ́nì kọ̀ọ̀kan nínú gbogbo wa, mo kí gbogbo yín, kọ́lọ́hun kó wà pẹ̀lú wa. Kò sẹ́lòmíì tá a gbẹ́kẹ̀lé bí kò ṣe Ọlọ́run ọba aláwùrábí. Tekbir òun náà ló máa ṣọ́ wa, kó fún wa ní ìmọ̀ tá a máa fi ṣẹ́gun yìí. Ṣẹ́gun Soetan ọkọ Ọpẹ́yẹmí, mo fàyàwó mi lọ́lọ́run ọba lọ́wọ́ o, àtàwọn ọmọ mi. Coronavirus ò ní dọ̀dẹ̀ nìkọ̀ọ̀kan nínú gbogbo wa. Ẹgbẹ̀rún yóò ṣubú ní ọwọ́ ọ̀tún, àtẹgbẹgbẹ̀rún ní ọwọ́ òsì. Kìkì ojú wa ni àwọn òfin wọn kò ní súnmọ́ àgọ́ wa. Gbogbo yín ẹ bá mi ṣàmì kẹ́ gbé tọ́ ẹ̀mí. Àmín. Mo mọ̀ ọ́ lólóore, mo mọ̀ ọ́ lólóore. Àánú rẹ ló gbà mí o. Kò sí o. Lẹ́yìn. Bí ò bá ṣe wọ́n tó wà lẹ́yìn mi. Níbo ni ìbá wà mí ìbá ti báyé lọ. Mo rọ́kọ̀ lọ, mo rí gbà lọ́gọ́ fọ́kọ rẹ̀. Ìgbà mi ti rẹ́ ní. Ọlọ́run àwọn ọmọ ogun mojú bá rẹ̀. Ọ̀pọ̀ ayé kún fún ẹwà rẹ̀ àti ògo rẹ̀.